wọ́n pe sàábẹ̀ kẹ́ni tọ́lé abúrú Ubaydillah tọ́lé abúrú Ubaydillah nínú àwọn sàábẹ̀ ànábì lọ́wọ́ ìjọ kẹta ànábì lọ ogun kan ànábì ń wá owó tí wọ́n yẹra nǹkan ogun tọ́lé ánimọ̀ lówó lé ó lè gbé owó rẹ̀ wá fún ànábì fún yẹra nǹkan ogun ipò kówó kalẹ̀ ànábì ni wọ́n tọ́lé abọ́ fún aláwọ̀dù lónìí àwọ̀dù rẹ̀ ní al-Jawwadul Fayyad anta al-Jawwadul Fayyad ànábì nílò ní máa jẹ́ al-Jawwad ẹni tí ọrẹ ń taarẹ̀ tí ń dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí ìgbà tí omi bá dà látòkè tí ọ̀dá ọlọ́rẹ̀ ni wọ́n yìí. inú àwọn tí ń jẹ́ al-Jawwadul Fayyad lóòrùn tó nínú àwọn àfa àti bẹ́láyé òun ni Sheikh Miskin. Adamallahu hayatahu. inú àwọn tí wọ́n gba àwọ́ọ̀dù tí tọ́lé abúrò Ubaydillah tọ́gbà lọ́dọ̀ ànábì tí wọ́n jẹ́ al-Jawwadul Fayyad gbogbo ẹni tí ó bá pèsè Miskin billah gáúsù àwọn ẹni kú àfọ àkànbẹ́ngbà náà ìgbà tí Sheikh Miskin tí wọ́n ń jẹ́ tó di gáúsù àwọn àfọ àkànwá ń takò wọ́n á ní kèsè gáúsù bí ọba wa jẹ́ gáúsù tó bàbá tiẹ̀ ní gáúsù bàbá wa jẹ́ góòsù lónìí bí ọba jẹ́ góòsù lónìí ìtí Sheikh Miskin ṣe bá àbá rẹ̀ ìjẹ́ wọn lè ṣe ìwọ tó lè yọ owó ò lè yọ owó mọ́tò tó ọfà 20 million kéèyàn sì wò ó sùn àfà kọ́ wá gbé fáfá rẹ̀ ọwọ́ wo wípé ta ni mọ́tò yìí fìtì ọwọ́ gbé fáfá rẹ̀ gbogbo tí ń jẹ́ lọ́wọ́ ni kọ̀ṣẹ́ ni ó lorú ẹ̀ gbogbo bọ́ọ̀bù tí wọ́n àfa àbáwò lè fọ́ọ̀kù láyé ní bọ́ọ̀lù ń pè ọdún èyí tí Sheikh Miskin fi tọrẹ lásán yìí bọ́ ọba nírú ẹ̀ bọ́ ọba lówó tó lè ra rú ẹ̀ owó tí wọ́n ní tó fi ṣe fáàrí kò tó ń tí Sheikh Miskin náà yìí al-Jawwadul Fayyad ẹni tó jọ́nù ẹ wá nírú ẹni bẹ́ẹ̀ yọ bàjẹ́ fún kò lè bàjẹ́ fún ẹ ní gbogbo àwọn àfa àti kókò orí pé kọ́ lọlẹ̀ ń ga sí ni bí ó ti máa ga sí nu. Àmín ya Allah. torí pé huwa al-Jawwadul Fayyad wa huwa min ibadillahi as-salihin ẹni tí ọmọ àdàtọ̀ ó kọ àfa àti fún àfẹ́ ẹgbẹ́ kọ̀wá kẹ́yìn tí bàbá náà tí ó lọ mòlúdì àfihàn maka márùn maka mẹ́wàá akọ́ mọ́sálásí bẹ́ẹ̀ lómi tí wọ́n olówó tẹ́ ìtẹ́tíra ìgbàlẹ̀ tẹ́ tí wọ́n olówó tẹ́ ìṣèyàwó ìgbàlẹ̀ ṣe ṣé mọ́sálásí yìí ni ò ní sóró ẹsẹ̀ sóró ẹ̀ ìtì tọrẹ náà bọ̀ ti pẹ́ ọlọ́run wá ní 2020 two méjì tí ń bẹ́ẹ̀ àti zero méjì tó ń bẹ́ẹ̀ rẹ̀ lọ́lọ́run fi di ọ̀rọ̀ Sheikh Miskin wípé 2020 ń lọlẹ̀ mọ́tò méjì lọ́ọ́rà ó gbé kaba àbá rẹ̀ ó gbé kan fún ọ̀dà rẹ̀. Adamallahu hayata Sheikh. ẹ̀wọ̀n tí wọ́n ń ta kọ́kọ́ ẹ̀wọ̀n tó ń ta kejì. bàbá dání kan tó bá sẹnu gbẹdẹgbẹdàgbà kan sí Sheikh Miskin mọ́ káì yóò tẹ̀. A kankan lérí. o ò lè bá wọn bá lo gbọ́n ọdún tó ń lò yìí o ò lè bá a ti parí ọ̀rọ̀ Sheikh Miskin rẹ̀ wípé bí ó ti lo tiẹ̀ tí ìdálẹ́ rẹ̀ ọ̀la ni ó sì fi lo wọ́n ń pè yẹn Sulaimana anabi Sulaimana àtàkọ́kọ́ kí ló ló tiẹ̀ bọ́ọ̀ bá ṣe ń wípé wàhálà rẹ̀ pọ̀ wọ́n máa wá sọlá Sulaimana àtàkọ́kọ́ tí Sheikh Miskin ń bájú kọ́ náà sọlá gẹ́gẹ́ bí Ádámù àtàkọ́kọ́ tó mímọ̀ tí Sheikh Ádámù àtòní náà ní mímọ̀ bẹ́ẹ̀ ni Sulaimana àtàkọ́kọ́ fi ọlá kú jà nàbì Sheikh Miskin tòní náà ti ń jẹ́ Sulaimana òun náà fi ọlá kún ìjẹni Ọlọ́run tó burú kí Ọlọ́run fi ọlá kún ìjẹni Ọlọ́run fún yẹn kò burú Sheikh Nasiru Kabara ó lo ọlá Sheikh Ibrahim Niyasi ó lo ọlá àtàwọn tó bí bẹ́ẹ̀ nítorí ọba fọlá rẹ̀ ṣe la yọ ká etí Sheikh Miskin ṣe challenge ní gbogbo àfa àtọ́lọ́ ń bá kẹ́ àtẹni ó kẹ́ jùlọ àtẹni tí ò kẹ́ tó ọkẹ́ni tí ó ṣe wẹ̀ ọkẹ́ni tí ó ṣe wẹ̀ ẹni tí ò wá ní táǹkì ní Sheikh náà òun lọ́lọ́run wá ṣe é fún wípé